babaláwo àáfàá wòlíì wọ́n pẹ̀lú ẹni tí ìfọfà dà àwọn èèyàn láàmú ló pọ̀ gbàgbà mi kì í wá ṣe pé èèyàn wà lókè òkun ọfà ayé máa bàjà tó bá kan kó lo oògùn tí ò bá róògùn yẹn lò kò lè san ó èmi ò mọ̀rọ̀ pa tó bá kan kó rúbọ tó rúbọ afẹ́fẹ́ lè gbé ẹbọ rúrú kó lọ bá a torí àwọn bàbá wa bọ̀ ọ̀nà afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kan di oko lára béèyàn bá ń ṣe jẹ bó jẹ́ ẹ̀kan lóṣù apá ayé ò ní ka débi tọ́fà ayé ọ̀bà. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò app ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. ọ̀pálábá ni wọ́n pègò tó fọ́ ìfọ́ tó fọ́ ní fàǹkàrà ìkòkò tó fọ́ làpáàdì àfọ́kù alákúgi òun làkúgbàdì igba léwọ̀ ò ní fọ́ ìkòkò àtijẹ́wò sì ní dàpáàdì láṣẹ Èdùmàrè Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ mo wà pẹ̀lú babaláwo Ọlásókànmí Ọ̀yábùnmi mo kí yín ẹ kú dédé àsìkò yìí sà. a kú dédé àsìkò yìí o. ẹ ṣeun o. a kú ọjọ́ mẹ́ta méjì mẹ́ta kan iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ ò ní dàrú gbogbo àwọn tó ń gbọ́ wa náà àbúrò ò ní ṣẹlẹ̀ sí wọn lókèlókè ń báyìí ní ọwọ́ afúnni ń gbé lókèlókè lẹ́ẹ̀ máa lọ ẹ̀yìn rẹ̀ agbára elédùà. àṣẹ. tọ ẹ ṣeun. pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí ariwo pé ọfà ń bẹ làwọn èèyàn máa ń pariwo ọ̀pọ̀ ẹlòmíín wá ní wọ́n ta àwọn lọ́fà ẹlòmíín á ní ọfà tí wọ́n ta òun ó lágbára òun lókùn sí rẹ yọ́yọ́ tóun wà ẹlòmíín ọfà míì ní pa ẹlòmíín ìbéèrè mi wá ni pé kí ni a lè pè ní ọfà gan kí ni tó sì jẹ́. ẹ ṣe gan lótú tá a bá ń sọ wípé ọfà ayé ò ní ta wá lọ́fà tọmọtọmọ tìrantìran ọfà òun ni ká pè ní àṣàsí tàbí àránsí tàbí àbìlù tí ayé a máa dàlùyàn láti fi dàyàn láàmú àmọ́ tá a bá wá wò dáadáa gbà míì babaláwo àáfàá wòlíì wọ́n pẹ̀lú ẹni tí ìfọfà dà àwọn èèyàn láàmú ló pọ̀ gbàgbà míì tí kì í ṣe àránsí rárá bóyá ńgbà tó bá sáfẹ́rẹ́ tọ́ọ̀rọ̀ àlejò tọ́ọ̀rí ká lọ tọ́ọ̀rí rè wá wọ́n wá fẹ́ nǹkan burúkú dà sínú afẹ́fẹ́ pé kọ́ lè gbé àwọn èèyàn wá sọ́dọ̀ àwọn atẹ́gùn yìí tó bá padà wá fẹ́ lẹ́lòmíì á wá máa lérò pé ẹni táwọn jọ jà lánàá tàbí ẹni tóun fura sí pé ó ń bínú òun ipò òun ló ta òun lọ́fà láì mọ̀ wípé ó fara kátẹ́gùn àwọn ẹni aburú wọ̀nyí ni ìyìn bẹ́ẹ̀ àwo gédéǹgbé ẹlẹ́ẹ̀kejì ń bẹ tí wọ́n dé gbà tani lọ́fà iná ni ìbínú ayé àwọn tó jẹ́ gẹ́gẹ́ bíi abínú ẹni wọ́n máa ta kì í ṣe ọfà pé ó dégò ibì kan wú ibì kan pọ́n iná nìkan ló fà o ayé a máa tàyàn lọ́fà ọmọ bí mo ti ń sọ lọ ọmọ tẹ̀yàn bí mbọ̀n bá ta lọ́fà yìí nù kó máa mú gbó
kó máa hùwàkiwà, gbogbo ìwà tó bá wá wù yìí kò ní bá tayé mu, bẹ́ẹ̀ ni kò ní bá tara ọ̀run mu. Òbí á wá máa gbọ́wọ́ síbẹ̀, wọ́n wá sọ di àgbàná mọ́ lọ́wọ́, yìí là ń pè ní ọfà àgbàná. Wọ́n sọ ọmọ yìí dàgbàná mọ́ lọ́wọ́, ó ṣeé ṣe kó jẹ́ àárẹ̀ náà máa tá lọ́fà ẹ̀, á máa gbọ́wọ́ sí títí. Síbẹ̀síbẹ̀ àìsàn yóò ní lọ nítorí wípé ọ̀tọ̀ lójú táwọn ò mọ̀ fi wò. Wọn ò ní mọ̀ wípé ọfà àìsàn ni o, wọ́n máa rò ní àìsàn lásán. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ẹni yìí ó bímọ tán, ta ìbímọ tán, ọmọ ṣaláìsí. Ìyá bẹ̀rẹ̀ sí ní ṣe gángangan. Tí Yorùbá ó bá pè wọ́n ní àbísínwín, ṣé èèyàn dédé bí àbísínwín ni? Bí ìbá kí ṣe wípé ayé ló ta lọ́fà ẹ̀, ayé ò ní ti di ọmọ mú wa. Àwọn ẹbí àwa máa gbọ́wọ́ lórí. Kó gbádùn àwọn ẹbí ẹ̀ máa sáré báyìí. Wọn ò ní béèrè pé kí ni n tó fa nǹkan náà. Ìyẹn bẹ́ẹ̀, báyé bá tani lọ́fà òkúta, á gbọ́jà lẹ̀ báyìí, ṣọ́ọ̀bù àkúnrẹ́rẹ́rẹ́ kò ní rẹ́ni à ń yà ń bẹ o. Wọn ò tiẹ̀ ní mọ̀ pé nǹkan kan wà nínú ṣọ́ọ̀bù tó ṣí kalẹ̀ o, nítorí ọfà òkúta ni wọ́n ta. Bọ́ bá ta ọmọbìnrin lọ́fà òkúta kò ní rọ́kùnrin pé látàárọ̀ dalẹ́. Á náwó. Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ tọ́jọ́ jáde iléèwé, tọ́jọ́ wọlé ọkọ ńgbà kan náà, ọmọ wọn ti ń ga tó wọn. A lọ ṣe àyẹ̀wò olóyìnbó lọ́tún lọ́sì, wọ́n á ní kò sí nǹkan tó ń ṣe, láì mọ̀ wípé nǹkan tó ń ṣe ó ń bẹ lábẹ́ aṣọ ẹ̀. Ẹ gbọ́, bákan náà báyé bá wò ṣùṣùṣùn, wọ́n tani lọ́fà ìríjẹ. Gbogbo ibi tóun bá ń dé láti gbàṣẹ́ báyìí kò lè ríṣẹ́ gbà o. CVL ló dáa yìí, gbogbo nǹkan tó mú jáde níléèwé ọ̀gá ni wọ́n máa wá sọ fún pé ohun tó mú jáde ti pọ̀ sí iléeṣẹ́ yìí lọ, àwọn ò lè sanwó ẹ̀. Láì mọ̀ pé ọfà òkúta nígbà òun jà, á wá padà dẹni tí yóò lọ máa ṣe kọ̀ǹdọ́tọ̀ àbí kó lọ máa wa márúwá àbí ọ̀kadà, á máa gbé CVS abẹ́ síìtì káàkiri. Nígbà náà fẹ́ kó jẹ́ èèyàn ni, ọfà ayé ò ní bà wá o. Àfi ajẹ má fi àyó, ìfúnni lóko òdí ọ̀pẹ̀rù nà máa. Àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ nínú ọfà tá a wá ń sọ yìí, a máa ń fa rẹ nífà nípa àìka nǹkan kún. Ọmọ mi ó kọjá lára àgbàlagbà ni o, bóyá ó fapá gbá, bóyá ó fẹ́ gún un. Kàràn kó sọ pé ìyá ẹ má bínú, akọ̀wé tẹ́ńbẹ́lú á máa lọ ni, ìyàn yín mú sí i. A máa wá bàjẹ́ yí kiri, á lọlé wòlíì, á lọlé pásítọ̀, síbẹ̀síbẹ̀ kò ní rí nǹkan mú jáde. Mi ì sọ pé àdúrà kì í gbà, àdúrà máa gbà o, àmọ́ lójú ohun tí àdúrà lè ṣe. Béèyàn bá ń gbàdúrà wípé òun wáṣẹ́, ìjọ sọ fún wòlíì tí gbàdúrà pé ẹ bá mi ṣọ́nà, kí ló fa ìríṣẹ́ mi yìí? Nígbà tó o bá mọ̀ di orí fífọ́, báwo ló ṣe fẹ́ mọ irú oògùn tó fẹ́ lò sí? Ohun tó dẹ̀ rọ̀ mọ́ orí fífọ́ pọ̀. Òun lọ lo oògùn orí fífọ́, bóyá ibà ló ń dẹ̀ láàmú torí fi ń fọ́ ẹ, o mọ̀. Òun ló ṣe jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé ká máa wádìí ìrìn àjò wa ni. Nǹkan kan ló ń ṣe mí o, béèrè sí wò. Bàbá mi á máa sọ nǹkan kan, tó bá lọ bá pé inú run ẹ o, á ní kí ló jẹ sùn. Bá ní nǹkan báyìí mo jẹ sùn, á ní tó bá di lọ́la má jẹ nǹkan yẹn sùn. Tó bá wá jẹ, tó jẹ nǹkan yẹn sùn tílẹ̀ bá mọ́, á ní ṣe inú run ẹ, tó bá nínú run ẹ, nǹkan yẹn ò bá kún ẹ mu,
jẹ́jẹ́ mọ́ tó ti yé àwọn nǹkan tí ó ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ ọfà tá à ń pariwo kiri nìyẹn. Kódà ọfà tá à ń sọ̀rọ̀ nípa èyí tó bá ṣẹlẹ̀ sẹ́lòmíì ó lè dàbí àìsàn lọ́dọ̀ ẹlòmíì, ó lè jẹ́ àìsàn lẹ́lòmíì ó máa ṣe, ó lè jẹ́ egbò àdájìnà ni ó mẹ́lòmíì, ó lè jẹ́ igbá àwo. Báwo la ṣe fẹ́ mọ ojúlówó ọfà tó jẹ́ ọfà títí spiritual gangan àti èyí tó nílò ìlera ìmọ̀ ìṣègùn òyìnbó? Bá a ti mọ èyí tó nílò oògùn tó jẹ́ pé èyí tá a kan lè lo oògùn sí ni ọ̀tọ̀, èyí tó jẹ́ pé àfi ká ṣètùtù tàbí ká tọ̀ wọn ọ̀nà kan ọ̀tọ̀. Báwo la ṣe mọ̀? Ńṣe lákọ̀ọ́kọ́ ṣe àyẹ̀wò. Tó bá gbérú ẹni bẹ́ẹ̀ dé, èyí ò kọ́ ṣe àyẹ̀wò ní kí ni ohun tó ń dà láàmú gangan, ṣé ohun tá a lo oògùn sí lásán ni. Ṣé àyẹ̀wò irú èwo? Ṣé àyẹ̀wò ti laboratory ni àbí àyẹ̀wò wo? Nípa ká gbé ifá ṣánlẹ̀ ni mò ń sọ. Ká bèrè owó ẹlẹ́rìí ìkí mẹ́kún lórí àjíkí pé kí ló fa nǹkan tó ń ṣe ẹni yìí o. Ẹlòmíì lọ sílé babaláwo ṣùgbọ́n nítorí pé babaláwo míì fẹ́ jẹun kò ní sòótọ́ ọ̀rọ̀. Nǹkan tó ń ṣe ẹlòmíì kò gbé tutù o. Ó lè jẹ́ jáwọ́ nínú nǹkan tó ń ṣe yẹn má ṣe mọ́ ló máa fi lálàáfíà. Ó lè jẹ́ ẹ wo ẹ lọ gbo ewé báyìí fún un kó bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ ló máa fi lálàáfíà. Àmọ́ nítorí ìjẹkújẹ áná dandan ni kó ṣètùtù. Tẹlòmí ò jẹ mọ́ ká jáwé ká jẹ́gbò, bóyá ètùtù ni kó máa ṣe, bóyá òṣàlẹ̀ wọn kan ló ní kó lọ bọ ni ọ̀ní jẹ́wọ́ fún o nítorí pé wọ́n ní ohun tó fẹ́ jẹ ni. Bá a ti mọ̀ ni pé ká gbé fá ṣánlẹ̀, ká béèrè lọ́wọ́ fá kí ni ìlànà tó ń tọ̀hún yìí bá wá, kí ni ohun tá a lè lò sí, kí ni ohun tá a lè ṣe sí. Ó dáa, ẹ ṣeun. Àwọn nǹkan káwọn lè fi dé àwọn nǹkan wọ̀nyí. Mo rò pé sì ní àfikún díẹ̀ àbí? Tẹ̀sí ní àfikún díẹ̀ sí. Bẹ́ẹ̀ ni. Ó yẹ tẹ̀síwájú kí n tó béèrè mi. Àwọn nǹkan kan wà tá a lè fi ṣàǹfààní fáwọn ẹ̀dá èèyàn tá a fi ń dènà gbogbo orú nǹkan báyìí kó má bàa dọ́dọ̀ ẹni rárá. Kí làwọn nǹkan náà? Igi kan bẹ igi kan bá igi àbo. Bákòókò bá gbà mí tó bá yá màá mú igi yẹn wá sójú ìwòran àwọn èèyàn. Wọ́n máa ń pè ní igi àbo. Mo ní tá a bá mú igi àbo láti lè fi dènà àwọn nǹkan ọfà wọ̀nyí tí kì í fi dọ́dọ̀ èèyàn mọ́. Tá a bá rí igi àbo tá a pé wọn kì í fi dáná láàrin ìlú, ẹ bó èpo igi àbo yẹn, ẹ jẹ́ ká gún papọ̀ pẹ̀lú orí ọká, ká wá pò ní ọṣẹ, ẹ kó sínú ike kan. Àmọ́ tẹ́ ẹ bá ti pò lọ́ṣẹ tán o, ẹ má gbé wọnú ilé tẹ́ ẹ bá kó àwọn nǹkan ìṣúra sí, torí gbogbo oògùn tẹ́ ẹ bá wà nílé òun lọ́ṣẹ yìí máa bàjẹ́ o. A máa fi ń kọ́ tani tàbí kó gbé sínú yàrá ìkẹ́rùsí. Ẹ jẹ́ ká máa bú ẹ̀ àtọmọdé àtàgbàlagbà kéèyàn máa bú ẹ̀. Tá a bá wá rẹ́ni tó máa ń mu ọtí, ẹjọ́ bu ọṣẹ ìsínú ọtí, tó bá ti fi sínú ọtí o wọ́n lè gbé wọnú ilé kán jí papọ̀ kéèyàn máa mú lẹ́ẹ̀kan láàrin oṣù. Ọfà yóò ní báyàn lágbára Elédùmarè. Ń gbọ́ béèrè, mo ní kí n fi yẹn tàwọn èèyàn lọ́rẹ́ ni. Ọ̀dà ẹ ṣeun. Lónìí lójúmọ́ tó mọ́ lónìí, onírúurú àwọn èèyàn ni wọ́n máa ń ní ọfà. Àwọn kan ní ọfà bá wọn, àwọn kan ní ọfà kò bá wọn o, ọfà yẹn wọ́n tà ṣùgbọ́n kò mú àwọn. Kí ló jẹ́ kí àwọn tí ọfà mú àtàwọn tí ọfà ò mú, kí ló jẹ́ ká yàtọ̀ síra? Àwọn èèyàn wo ní ọfà lè bà lọ́fà lè mú, tó bá ti ẹ̀ràn ọfà, àwọn wo sì ni wọ́n lè rọ́fà sí tí ò lè mú? Yorùbá bọ̀ wọ́n ní dí ọmọkùnrin ò tó. Ẹni tó sọ pé wọ́n tà òun lọ́fà kò bá òun, ẹ béèrè pé ń bo ló ti rìn dé. Ẹni tó wá ta lọ́fà
tọ́fà bá a jẹ́ ọkùnrin lásán ni. Tá a bá ti ń sáré ká lówó ká lọ́là ni ká máa sáré kápá ayé má kà wá. Ẹni tó ná tàun lọ́fà kò bá òun yìí, òun ti sáré kápá ayé má ká òun síwájú ni. Òun lọ́fà òfin mú. Bí ò wá ń ṣe òun, irú omi wo, ọṣẹ wo ló mọ̀ táwọn òbí òun tó fi wẹ̀ ń. Kò yé. Àmọ́ kí ló ń fa gbogbo ẹ̀ náà ni wípé a ti dàhun abínibí wa nù. Nílẹ̀ Yorùbá, bàbá jí láàárọ̀ kùtùkùtù ọ̀tọ̀ ní tíjà tí bàbá ò fún ẹ jẹ, ọ̀tọ̀ ní tí ó fún ẹ mu. Kí ló mọ̀ táwọn nǹkan wọ̀nyí jẹ́? Àmọ́ ń gbà ẹ̀sìn dé, ẹ̀sìn gba gbogbo ẹ̀ dànù. Ẹni tẹ́ ẹni kó lògùn orí fífọ́ yóò sọ pé nǹkan ẹlẹ́bọ ni. Kí ni ìyàtọ̀ láàárín ògùn orí fífọ́ ẹ̀ka sọ pé dóngóyárò àti parasitamọ̀ tá ń lò? Àmọ́ torí pé ó ti jẹ́ ewé, wọ́n á sọ dẹlẹ́bọ. Ẹ wò nínú ẹ̀fọ́ tá ń jẹ yìí, nínú àwọn ẹ̀fọ́ tá ń jẹ, ó ń dènà kọ́fà ayé má bàyàn. Ṣùgbọ́n àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀fọ́ téèyàn bá ń jẹ, ọfà ayé ò lè dọ́dọ̀ ẹ̀. Bóyá òun náà fi tọ́rù ẹni yẹn dàgbà kò mọ̀, ó lọ́fà ò bá òun. Ìyàtọ̀ tó wà láàrin wọn nìyẹn. Ohun tí Táyé ń lò kọ́ ni Kẹ́hìndé ń lò. Òun nìyẹn. Bàbá lọ wá ẹ̀fọ́ kan sí, a máa ń pè ní abẹ́rẹ́ olóko. Béèyàn bá ń sè jẹ, bó jẹ́ ẹ̀kan lóṣù, apá ayé ò ní ka débi tọ́fà ayé ò bá. Àmọ́ gbogbo aṣọ kọ́ là ń sá lórùn. Òun gbádùn yín olóòtú. Ẹ ṣeun. Ibo ni ọfà gan ti máa ń wá jù? Ṣé ibi iṣẹ́ ni? Ṣé nínú mọ̀lẹ́bí ni? Ṣé láàárín ọ̀rẹ́ ni? Ibo gan lọfà ti ń wá jù? Ó yẹ káwọn èèyàn mọ̀. Kò sí ní wá o. Ọlọ́run ọba mi òkè kó má fi wá fáyé mú o. Àlejò wà níbi iṣẹ́, inú bí ni kòkàn àìmọ̀ wá wù. Lágbájá lọ̀gá fẹ́ràn jù. Wọ́n á kógun yìí, wọ́n ti pàǹpá lé lórí, wọ́n á ta lọ́fà. Nínú mọ̀lẹ́bí, ihun tó tẹ̀ ń fa ti mọ̀lẹ́bí jù ni bóyá nínú ilé yẹn o, ilé olórogún ni o, ìyàwó ò gbàdúrà kí Táyé kó di kíkọ́ ọmọ ìyálé kó jẹ́ èèyàn. Bẹ́ẹ̀ ni ìyálé ò fẹ́ kí ọmọ ìyàwó kó láhọrí. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sàbìlù síra wọn. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní rọ́fà oríṣiríṣi. Bó ṣe wà nínú mọ̀lẹ́bí ló wà láàrin àdúgbò, ló wà níbi iṣẹ́. Kélédùmarè kó máa kó wa yọ ni. Inú ẹ̀gún ni gbogbo wa rìn. Kọ́ba mi òkè kó jẹ́ kẹ́gun ayé má gún wa. Bó ti jẹ́ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé téèyàn ò bá ṣẹ̀ tó bá ń lọ jẹ́jẹ́ rẹ̀, kò sẹ́nìkẹ́ni tí ó ta lọ́fà. Ṣùgbọ́n téèyàn bá kọjá àyè ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn náà ni wọ́n ṣe tẹlòmíì lọ́fà. Sáà, ṣé ọ̀rọ̀ yẹn ṣòótọ́ ni? Òwe kan mo pa sí i pé inú ni bí ni kò kan àìmọ̀ wá wù. Béèyàn bá lóun ò ṣe kinní kan àsòpá, má sòpá bá ṣe tèèyàn ń kọ́. Ẹlòmíì nítorí pé ó ń dákẹ́ jẹ́jẹ́, wàá máa gba aláṣọ kan ni, kì í sọ̀rọ̀ bó ó dínú bàjẹ́. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbógun tì. Ọlọ́run ló lè kó wa yọ o. Kò sí jẹ́jẹ́ mo jókòó mi ò débi ẹjọ́. Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́ ni o. Bẹ́jọ́ bá kan ẹnìkan yóò ní ọwá mu wá pé òbí ẹ̀ ni àbí ẹbí ẹ̀ ni. Láì dẹ̀ mọ̀ ń pa ẹ̀. Ayé a máa torí wípé bóyá èèyàn jẹ́ ẹni tó gbáfẹ́. Àwọn a máa tayọ̀ lọ́fà pé ṣóhun nìkan ni láàrin àwùjọ. Ó ṣe jóhun nìkan ni. Bó ṣe rí nìyẹn o. Kọ́lọ́run ọba fún ẹni aburú sí wa ni. Ìyẹn ni pàtàkì ibẹ̀. Ọ̀dà ẹ ṣeun. Àwọn ọ̀nà wo ni ẹ̀yin máa ń gbà bá èèyàn ṣe ètò ọfà yẹn kó lè kúrò lára fáwọn tó bá ti ní? Ká sọ pé àwọn kan wá sọ́dọ̀ yín sìn, ọfà ń bá wọn jà, wọ́n ti ń fi ta ọfà sí wọn.
àwọn ìlànà wo lẹ̀yin máa ń lò? Ṣé ẹ kàn máa ń gbàdúrà lásán ni o àbí ẹ máa ń já ewé àtegbò, àbí kí ni tẹ́ ẹ máa ń ṣe gan? Ọ̀nà wo lẹ máa ń gbé gbà? nígbà àìfa tó bá gbọ̀wọ̀n ẹni yìí dédé tàbí kó o kàn wá fúnra rẹ̀ ó sọ pé báyìí ló ń ṣe òun báyìí ní kàsá. Nígbà tá a bá gbé fáṣanlẹ̀, Ifá ni ó sọ ìlànà ohun tá a ṣe. Ó bá yẹ pé ewé àtegbò lẹni nílò tàbí ẹbọ ni kó lọ rú o, ìyẹn lá ṣàlàyé fún un tó dẹ̀ máa nígbàdùn. Kì í wá ṣe pé èèyàn wà lókè òkun, ẹ gbọ́ mi, kéèyàn wà lókè òkun kọ́fà ayé máa bàjà, tó bá kan kó lo oògùn, tí ò bá róògùn yẹn lò kò lè san ó, èmi ò mọ̀rọ̀ pa. Tó bá kan kó rúbọ, tó rúbọ, afẹ́fẹ́ lè gbé ẹbọ rúrú kó lọ bá, torí àwọn bàbá wa bọ̀ wọn náfẹ́fẹ́ ò ní fẹ́ kó má kan gi oko lára. A lè rúbọ fúnyàn láti Nàìjíríà ń bí kó dáhùn fún ẹni tó wà nílùú òyìnbó. Àmọ́ tó bá kan pé kó lóògùn, bóògùn yẹn ò bá dọ́dọ̀ ẹ̀, ẹni bá gbowó orú ẹ̀ jẹ lọ́wọ́ ẹ̀ kan gbowó jẹ lọ́wọ́ ẹ̀ ni. Tó ti yé ẹ o, ọ̀nà tèmi ń bá ṣe àyẹ̀wò àti ìtọ́jú ẹ̀ fáwọn èèyàn nìyẹn. Ọ̀dà, báwo lẹ ṣe máa ń mọ̀ tẹ́ ẹ bá ṣe iṣẹ́ fún èèyàn kan pé bóyá iṣẹ́ ọfà pé kọ́fà lè kúrò? Báwo lẹ ṣe máa ń mọ̀ pé oògùn tàbí ìgbìyànjú yẹn ó ti ń ṣiṣẹ́ lára ẹni yẹn láti lé ibi dànù láyé ẹni náà? Ọ̀dà, bí a bá lọ sí ilé ìwòsàn, mo fẹ́ fi ṣàpẹẹrẹ ni, bóyá ara ò yá ni iná gbéyàn délé ìwòsàn, wọ́n wá ń tọ́jú ẹ̀. Nígbà ó bá fúnra ara ẹni táre ò yá náà ló máa padà sọ pé mo ti wá ń gbádùn báyìí, nǹkan báyìí, òun náà ni wọ́n padà wá sọ pé bàbá, nǹkan tẹ́ ẹ ṣe fún mi o, mo dúpẹ́ fọ́lọ́run, àlàáfíà ara ti dé o, kò dẹ̀ sírú ẹ̀ mọ́ o. Ńlá náà fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọfá tá à ń yin Elédùmarè lógo. Mo ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun. Báwo ni kí ni ohun tẹ́ lè sọ nípa bí àwọn èèyàn ṣe máa ń ṣi ọ̀rọ̀ Ọfá gbọ́, ọ̀rọ̀ ìṣẹ̀ṣe gbọ́ nílẹ̀ wa lónìí? Torí ọ̀pọ̀lọpọ̀ rí bíi pé àwọn ẹlẹ́bọ o, wọ́n lọ bẹ o, àmì nìkan ni ó máa ń ṣe o. Kí ni ẹ̀yin lè sọ lórí ẹ̀ láwùjọ wa lónìí? Ọlọ́run ọba ni kó kọ́ wa mọ̀ ọ́ ṣe. Ṣé ẹ rí nípa àṣìgbọ́ àṣà àti ìṣe ilẹ̀ wa? Ẹ jẹ́ n sọ pé àṣà àti ìṣe ilẹ̀ wa. Kí ló fa àṣìgbọ́ ẹ̀? Àwa ara wa la fà á. Bí báwo? Bí ọlọ́ya ni wọ́n ti bí mi. Ó mọ̀ fọ́mọ ọlọ́ya kì í jàgbò. Nígbà ẹ̀sìn dé, wọ́n ní superstition ni. Ó bẹ̀rẹ̀ sí ní jàgbò. Èèwọ̀ kì í sì pààyàn. Níṣe ni máa ń fojú ẹni ráre. Ẹ gbọ́. Àgbọ́yé. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélukára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélukára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo ìrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ ṣe ń gbádùn abọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí mo sùn tàbí mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.